Èló lẹ lérò pé Sam Larry àti Naira Marley lè gbé fún Alfa Labeeb Lagbaji tó fi mú kí bàbá ó máa ṣàdúà fún àwọn méjèèjì? Èèyàn ni. Sam Larry ẹ̀ ní ṣòfò. Ẹ̀ ní ṣòfò. Sam Larry ẹ̀ ní ṣòfò. Ẹ̀ ní ṣòfò. Má ṣe rí wa bí. Má ṣe rí wa bí. Wọ́n ní di report. Wọ́n ní di report. Kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn? Kí lẹ rí sọ̀rọ̀ yẹn? Kí lẹ bá bọ̀? Kí lẹ bá bọ̀? Wàhálà wọ́n ní di report. Wọ́n ní di report. A ti sọ̀rọ̀ síwájú. A ti sọ̀rọ̀ síwájú. The first thing. Tí kọ̀kọ́ sọ pẹ̀lú wọn. Táwọn kan sọ pẹ̀lú wọn. Ọ̀rọ̀ ọmọ yẹn ni. Ọ̀rọ̀ ọmọ yẹn ni. Mo like àbá ṣé kí n sọ? Mo like Mohbad o. I like ẹ̀ gan o. Mo máa ń kọrin rẹ̀. A máa ń kọrin rẹ̀ dáadáa. Dé ìlàfẹ̀lẹ̀ táyà mi. Kẹ́lẹ́ gan-an máa kọ́. Bẹ́ẹ̀ ni sí mọ́ mi. My brothers are hungry. My brothers are hungry. My brothers are hungry. Daddy gather money, oh, make I go poly. I go poly, I no go fly, Dada, I'm sorry. I don't let the man go. I don't do yahoo. I'm a pastor to one right. Ẹ wo bó ṣe fi ìwọ̀nba ìṣẹ́jú yẹn sọ ọ̀rọ̀ gbésí ayé ẹ̀. Ẹ wo bó ṣe fi ìwọ̀nba ìṣẹ́jú yẹn sọ ọ̀rọ̀ gbésí ayé rẹ̀. Kéèyàn wá jí àtọ́ bá òun kí bàbá rẹ̀ máa ń rówó lé san gángájà mọ́nì fún àti lọ sùkúù rẹ̀ kí ni máa pa àwọn àbúrò rẹ̀ 10 years kó má bí màmá rẹ̀ kó wá tún kú àwọn kékeré kó wá ní ọwọ́ ẹnìkan ní kú ẹ̀ ti gbà wá. Ó tọ̀ wọ́n kú tẹ̀lé o. Ó ń tọ́ òkú tẹ̀lé o. Ẹ sàmì náà. Ó ń tọ́ máa tẹ̀lé o. Ó ń tọ́ máa tẹ̀lé o. Lẹ́yìn ìgbà tí fídíò àti fọ́tò jáde tí àwọn èèyàn rí Alfa Labeeb Lagbaji pẹ̀lú Sam Larry àti Naira Marley, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ kòrò ojú sí bí ó ti mú kí àgbà àfáà yìí kó lọ bá àwọn tí wọ́n ń nàka àbùkù sí pé wọ́n lọ́wọ́ nínú ikú Mohbad. Níbi tí Alfa Labeeb sọ pé òun fẹ́ràn Mohbad dé, àfáà tún kọ lára àwọn orin Mohbad níjòkó náà. Ṣùgbọ́n o, gbogbo awuyewuye, gbogbo mọ̀mọ́ wí mọ̀mọ́ rò, gbogbo ohun táwọn èèyàn lè fẹ́ máa sọ lórí àbẹ̀wò Alfa Labeeb Lagbaji sí Sam Larry àti Naira Marley, àfáà ṣe wáàsí ráńpẹ́ fún gbogbo èèyàn tí ò débẹ̀ tí wọ́n kàn ń fẹnu wọn sọ ń tẹnu bá. Ẹ gbọ́rọ̀ lẹ́nu àfáà. Mo like Mohbad gan o. I like ẹ̀ gan. Ìgbé ọmọ ológo ni. Ọmọ ológo ni. Ológo ò ní mọ̀ like ẹ̀. Ológo ò ní mọ̀ like ọmọ yẹn. Wọ́n rí i pé bákan náà ni ẹ̀yin méjèèjì náà sọ. Bákan náà lẹ sọ. Inú yín bàjẹ́. Inú yín bàjẹ́. Àyà kan wà náà Al-Qur'ani. Àyà kan bẹ náà Al-Qur'an. Tọ́lọ́run fi sọ̀rọ̀ ìkìlọ̀. Tọ́lọ́run fi sọ̀rọ̀ ìkìlọ̀. Fún ẹni tí bá ń gbọ́. Fún ẹni tí máa ń gbọ́. Tí ò try kóhun lọ rí. Tí ò try kóhun lọ rí. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. wọ́n ní mọ̀mọ́ tẹ̀lé ní tó bá gbọ́ mọ́. Mọ̀mọ́ tẹ̀lé ní tó bá ti gbọ́ mọ́. tó bá nímọ̀ tó nímọ̀ ń parí. Àfáà sọ̀rọ̀ ó ní Ọlọ́run ó bi gbogbo èèyàn ní tí wọ́n fi etí wọn gbọ́, ní tí wọ́n fojú wọn rí àti ní tí kálukú fi ẹnu ẹ̀ sọ. Bó tilẹ̀ jẹ́ wípé àwa ò bá wọn débẹ̀, gbogbo ohun tí àáfàá ń sọ náà ni wípé kì í ṣe torí owó làwọn fi lọ sí ọ̀dọ̀ Naira Marley àti Sam Larry. Jíjẹ́ mùsùlùmí kan náà, ó tún wá bọ́ sí àsìkò Ramadan, ìpàdé tí wọ́n sì yí àwọn sí dáadáa. Àwọn wá lọ ṣèwádìí tí àwọn ti ń rò lọ́kàn tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà náà sì ti ń gbépò yìí ẹnu. Gbogbo ẹ̀ Alfa Labeeb búra, wọ́n sì tún ṣépè lé ẹnikẹ́ni tó bá mọ̀ nípa ikú Mohbad. Níbẹ̀ náà Sam Larry àti Naira Marley
wọ́n ṣàmì gbogbo ẹ̀. Kí ni ẹ̀yin rí sí ọ̀rọ̀ Alfa Labeeb Lagbaji, Sam Larry àti Naira Marley yìí? Ẹ fi èrò yín ránṣẹ́ sí comment section. Ẹ ṣé púpọ̀.